àwọn Àwórì mú kí ti gbé o ẹ̀yẹ́ gbé àwọn lèmi wò wá lélẹ̀ Àwórì ní ká ń bá ìsọ̀rọ̀ wẹ̀sẹ̀ ìlú Ìlógbò láwà lọ́dọ̀ kábíyèsí wa lèmi ṣe ayẹyẹ ti ìpalẹ̀mọ́ ọgbọ̀n ọdún lórí àléfà bẹ́lá àwẹ̀ yìí aláyélúwà ọba Àyìndé Adétúnjí Moses Ọlálẹ́yẹ ọ̀dọ̀ wọn láwẹ̀ yìí èní ló ṣe ọjọ́ kejì fún ti àwọn ètò lóríṣiríṣi náà mi ṣe lèlísẹ̀ lè ká ń bá ìsọ̀rọ̀ yìí ẹ̀ wò àwọn lè máa ṣeré ìbílẹ̀ fún wa ó ti bẹ̀ lórí eré kórì eré àjògbó eré àgàṣà àti eré ìbílẹ̀ lóríṣiríṣi ìyẹn ló tó gbé wa dé ìlú Ìlógbò líbí ẹ̀rọ Àwórì lèmi wò wá lélẹ̀ ẹ̀rọ abá wa ká lọ. pé kábíyèsí oyáwó kábíyèsí ẹ̀ẹ̀kan sí kábíyèsí ó ní ìtumọ̀ èyí ni pé àkú ìdìde òní ètò yẹn máa bẹ̀rẹ̀ àwọn ìpara community wọ́n ti wà ń bí oko afọ́ community gbogbo àwọn tó bá ń dé àá máa pè wọ́n ní sísẹ̀ntẹ̀lé. Àwọn alágbàṣà wọ́n sì tún máa padà wá.
lọ́balùmọ̀ mi house àwọn ajógbẹ̀dù. Lílé ọmọ Àwórì ń ní káwọn bá sọ̀rọ̀ apá ìwà lílù ìlógbò eré mi lébi ẹ̀ka ẹ̀wọ̀ wúlí mi ṣẹlẹ̀ wẹ̀ yìí àwọn ọmọ Ìgbò ń látẹ̀mí pé àtọ̀hún rì wá ẹ̀wọ̀ kọ́ káwọn ṣe ń mérè bílẹ̀ ń kámi gbé lárugẹ àwọn ní káwọn fi tiwa tàfàlà tí ó dáwẹ́ yẹn láà ó pé ó dọ̀rọ̀ yàn ó ti dọ̀rọ̀ yàn fún awẹ́ yìí lè jẹ́ pé eré ìbílẹ̀ wa àṣà ìbílẹ̀ wa ń à lè mú ká gbé sókè dáadáa ẹ wò ń àwọn olómi bọ̀dà tẹ̀rù ọ̀nà lọ́wọ́ àlàáfíà mi wẹ̀ àwọn olómi wọlé bọ̀ yẹn pẹ̀lú eré ìbílẹ̀ wọn bẹ́ẹ̀ tí wàá di pàtàkì fún àwọn pé gbogbo eré ìbílẹ̀ ti wa lè wà lè Àwórì láàgbọ́dọ̀ jí dìde pápátá ẹ̀ máa bá wa ká lọ. Ọ̀yá àwọn ló ń bọ̀ yìí o àwọn Ìgbò association àwọn ló ń gbé wọlé pẹ̀lú ijó ìlú wọn ìlú wọn láti fi ìfẹ́ hàn sí kábíyèsí wa wípé tìlú tayọ̀ tìdùnnú tayọ̀ bá wa ṣe ní ilẹ̀
you very much. ẹgbẹ́ àwọn ajẹ́bílà máa rí mọ́délé ìlú Ìlógbòlé nírèyí o ọ̀dọ̀ kábíyèsí wa lèmi ṣe ayẹyẹ ti 30 ọdún lórí àléfà ẹ̀bá láwọn ibẹ̀ láwàwẹ̀ yìí èní náà yàsọ̀tọ̀ fún eré ìbílẹ̀ nílẹ̀ Àwórì bí èní náà yàsọ̀tọ̀ fún lè ká ń bá yín sọ̀rọ̀ yìí àtọ́mífà oko yìí ká fi mí bẹ̀yẹ̀ ọmọ Àwórì wà lílé ìwìlẹ̀ bá ti ní àwọn eré ìbílẹ̀ ìlú wa Ògbó ẹ máa pè wá lórí ẹ̀rọ alátagbà wa à lè máa débẹ̀ ká ẹ̀ máa gbé yín sí afẹ́fẹ́ ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yìí o.